jàǹdùkú kọlu ìyàwó Bola Oyebamiji lẹ́yìn ìpolongo ìbò nílùú Ede. Ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí. Àwọn afurasí jàǹdùkú kan ti kọlu ọkọ̀ Sekinat Oyebamiji tó jẹ́ ìyàwó olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Aṣíwájú Munirudeen Bola Oyebamiji, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àǹbọ̀ gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ gbọ́, kò mọ̀ pẹ́ lẹ́yìn tí obìnrin náà ṣe ìpolongo ìbò fún ọkọ rẹ̀ ní Alájùẹ̀ Ward 2 tó wà nílùú Ede ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gómìnà tí wọn yóò ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ tí wọ́n fi kọlù ú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun DSP Abiodun Ọ̀jẹ́lábí tó máa ń sọ̀rọ̀, ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà mọ̀ wáyé o, àmọ́ àwọn ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ báyìí. Báwo gan ni ìkọlù náà ṣe wáyé? Gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé ṣe jábọ̀, obìnrin náà àti Bùkọ́lá Adéretí tó mà jẹ́ ìyàwó olùdíje fún ipò igbákejì gómìnà, ó ní wọ́n jọ kọ́wọ́rìn. A mọ̀ gbọ́ wípé nǹkan bí aago 7 àṣálẹ́ lásìkò tí wọ́n ń kúrò níbi ìpolongo náà ń làwọn jàǹdùkú bíi 15 ó ní wọ́n mọ̀ kọlu ọkọ̀ wọn àtàwọn ọkọ̀ míì tí wọ́n jọ ń kọ́wọ́rìn. A tilẹ̀ gbọ́ pé alága àjọ NURTW ti ẹ̀ka sẹ́kọ́nà ó mọ̀ farapa lásìkò ìkọlù ọ̀hún, àmọ́ orí mọ̀ kó aya Oyebamiji àti Adéretí yọ. Yàtọ̀ sí ọlọ́pàá tó fìdí ìkọlù náà múlẹ̀, alága ìjọba ìbílẹ̀ Ede South Kọ́láwọlé Sàlámì òun náà mà tún fìdí rẹ̀ ó mà tún fi múlẹ̀. Sàlámì wá bu ẹnu àtẹ́lu ìkọlù ọ̀hún, bẹ́ẹ̀ ló ké sí àwọn agbófinró kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣẹlẹ̀, kí wọ́n sì fi imú gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà kí wọ́n fi dánrin. Gẹ́gẹ́ bí Sàlámì ṣe sọ, àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú Accord ó ní àwọn jàǹdùkú náà. Ó sì ké sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe ìwádìí tó tọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, kí wọ́n sì má ṣe ní òkú òru. Wàyí o, gbogbo ìgbìyànjú wa láti kàn sí Oyebamiji fúnra rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ìmọ̀ ló mà já sí pàbó títí di àsìkò tí wọ́n fi ń kóròyìn yìí jọ. Ẹgbẹ́ òṣèlú Accord kò tí ì sọ nǹkan kan lórí rẹ̀. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayoruba World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.